Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún oore àti àánú yín tó mọ́lẹ̀ yí wa ká. A dúpẹ́ nítorí ẹ pa wá lánàá, ẹ jí wa sí ìmọ́lẹ̀ àlàyé lónìí. A fi ògo àti ọlá forúkọ mọ́ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Èní ọjọ́ Ẹtì, orúkọ Jésù, gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, Olúwa ẹ bá wa mú kúrò. Gbogbo ẹtì nínú ìgbéyàwó, nínú iṣẹ́ ìránṣẹ́, nínú okòwò, ní gbogbo ojú ọ̀nà wa gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí ẹtì, Olúwa ẹ bá wa mú kúrò. Nítorí ẹ̀yin ni ọ̀nà, ẹ lànà fún wa níbi tí ó kò gbé sí ọ̀nà, kí gbogbo ògo kó jẹ́ tiyín. Ọ̀rọ̀ ìní kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Jésù Olúwa wa, àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ Ẹtì, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin. Ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn. A ó mú àkọ́sórí wa nínú ìwé Mátì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Mátì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí: ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin baba yín tí ń bẹ ní ọ̀run ní ògo. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìléníogójì títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìléníogójì títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta tí ó kà báyìí: bí wọ́n sì ti jáde, wọ́n bẹ̀bẹ̀ pé kí a sọ̀rọ̀ wọ̀nyí fún wọn ní ọjọ́ ìsinmi tó ń bọ̀. Nígbà tí wọ́n sì jáde ní sínágọ́gù, ọ̀pọ̀ nínú àwọn Júù àti àwọn olùfọkànsìn aláwòṣe tẹ̀lé Paul òun Bánábà, àwọn ẹni tí ó ń bá wọn sọ̀rọ̀, tí wọ́n sì ń rọ̀ wọ́n láti dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ní ọjọ́ ìsinmi kejì, gbogbo ìlú ti fẹ́rẹ̀ẹ́ péjọ tán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn náà ń kún fún owú, wọ́n sọ̀rọ̀ òdì sí ohun tí Paul ń sọ. Paul òun Bánábà sì sọ láìbẹ̀rù pé ẹ̀yin ni ó tọ́ kí a kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún, ṣùgbọ́n tí ẹ ti tanù, ẹ sì ka ara yín sí aláìyẹ fún ìyà nípẹ̀kun. Wò ó, àwa yí padà sọ́dọ̀ àwọn kèfèrí. Bẹ́ẹ̀ ni Olúwa ṣáà ti pàṣẹ fún wa pé mo ti gbé ọ kalẹ̀ fún ìmọ́lẹ̀ àwọn kèfèrí, kí ìwọ kí ó lè jẹ́ fún ìgbàlà títí dé òpin ayé. Nígbà tí àwọn kèfèrí sì gbọ́ èyí, wọ́n yọ̀, wọ́n sì yin ọ̀rọ̀ Ọlọ́run lógo. Gbogbo àwọn tí a yàn sì ní ìyè àìnípẹ̀kun, wọ́n sì gbàgbọ́. A sì tan ọ̀rọ̀ Ọlọ́run ká gbogbo ẹkùn náà. Ṣùgbọ́n àwọn Júù rí àwọn obìnrin olùfọkànsìn àti ọlọ́lá sókè àti àwọn àgbà ìlú náà. Wọ́n sì gbé inúnibíni dìde sí Paul òun Bánábà, wọ́n sì sìn wọ́n kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n wọ́n gbọn eruku ẹsẹ̀ wọn sí wọn o, wọ́n sì wá sí Ìkóníónì. Àwọn ọmọ ẹ̀yìn sì kún fún ayọ̀ àti fún ẹ̀mí mímọ́. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ Ẹtì. Nínú ìwé Jòhánù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún, Jésù wí pé níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ó sì tún sọ nínú Mátì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá: ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tí a tẹ̀dó sórí òkè tí kò lè farasí. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, ó túmọ̀ sí pé ó yẹ láti máa pè ọ́ ní ìmọ́lẹ̀. Jésù tún tẹ̀síwájú láti sọ pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin baba yín tí ń bẹ lọ́run. Ìwé Mátì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ohun gbogbo tí Ọlọ́run ṣe, ó ṣe dáradára. Ó túmọ̀ sí pé títàn rẹ kò láfiwé. Ó fẹ́ kí ìwọ náà tàn ní àrà ọ̀tọ̀. Ọlọ́run fẹ́ kí o tàn bí Jósẹ́fù ti tàn
nínú ìwé Genesis orí ìkọkànléníogójì ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogójì nígbà tí Joseph sọ ìtumọ̀ àwọn àlá Fáráò wípé a kò lè rí ọkùnrin mìíràn bí irú èyí, ẹni tí Ọlọ́run ń gbé inú rẹ̀. Ọlọ́run fẹ́ kí o tàn bí Mósè. Nínú ìwé Númérì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta Bíbélì wípé kò sí ọlọ́kàn tútù bí Mósè. Ó tàn nínú ìwà tútù rẹ̀. Ó fẹ́ kí o tàn bí Dèbórà nínú ìwé Onídàájọ́ orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà tí ó tó àkókò láti lọ sí ogun, kódà olórí ogun wípé èmi ò ní lọ bí kò ṣe pé Dèbórà bá tẹ̀lé mi, ó sì bá a lọ. Ó fẹ́ kí o tàn bí Dáníẹ́lì nínú ìwé Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta. Bíbélì sọ fún wa pé bí òun tilẹ̀ jẹ́ pé ènìyàn mẹ́ta ni a yàn láti bójútó àwọn yòókù nínú ìjọba, Dáníẹ́lì tayọ láàrin wọn. Ẹ̀mí títayọ wà nínú rẹ̀. Ó tàn. Ní báyìí gẹ́gẹ́ bí Kristẹni, o máa tàn nípa pípín ọ̀rọ̀ Ọlọ́run kí o sì máa yí àwọn ènìyàn padà sí òdodo nípa agbára Ẹ̀mí Mímọ́. Nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ, a yan àwọn ènìyàn kan láti jẹ́ ojúlówó díákónì. Ṣùgbọ́n tí mo bá bi ọ́ lónìí wípé ta ni Prókólù, ta ni Níkánórì, ta ni Tímónì, ó ṣeéṣe kí o sọ pé èmi ò mọ̀ o. Wọ́n wà lára àwọn díákónì méje. A yàn wọ́n ṣùgbọ́n wọn kò tàn. Ọlọ́run pè ọ́ láti tàn. Ìwọ yóò tàn débi pé orúkọ Ọlọ́run alágbára yóò di yíyìn lógo títí láé nínú ayé rẹ. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ jẹ́ kí n tàn fún ọ gidigidi. Bàbá jọ̀wọ́ jẹ́ kí n tàn fún ọ gidigidi. Mọ̀ọ́démọ̀ọ́gẹ̀ ìpépé ojú báyìí ni àlàáfíà. Ibi tí ò fi àdàgbà kíka ọ̀run ṣíṣí ti èyí rọ̀ sílẹ̀. Nígbà tí a máa pàdé lọ́la, Olúwabùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló ka ọ̀run ṣíṣí ti òwúrọ̀ yìí. Ó dàbọ̀.